ẹlẹ́bọ̀ Saudi ọmọ ọkọ làwa ọmọ àlè ni wọ̀ èmi ń ṣẹbọ ìlú mi mò ń ṣẹbọ àwọn bàbá mi ìwọ ń ṣẹbọ ìlú onílù ò ń gbé ayé aláyé èmi ń gbé ayé tèmi ìwọ ń gbé ayé aláyé ọmọ àlè ní ẹ akóṣilétà orí wa gbogbo ayé ẹ ṣiṣẹ́ wa kówó ẹ lọ fáwọn Saudi orí báyé ẹ ṣe bàjẹ́ òmùgọ̀ ó fi nǹkan dandan ti ẹlẹ̀ òun ṣe nǹkan ní nǹkan ìwọ ni kó owó ra ìwọ ni wèrè ó ti ṣìnà Allah ti ṣì ẹ́ lọ́nà torí tó bá yẹ pé o lè dá ronú ni ó yẹ kó o lè rí pé báwo lọ́lọ́run ṣe máa dá mi ní Yorùbá tí mò ń ṣèdè tọ́lọ́ tèmi tí wọ́n máa lọ sílẹ̀ lárúbáwá pẹ̀lú èdè lárúbáwá láti lọ máa wọ́ṣìpù déètì tọ̀dọ̀ tí wọ́n tó bá fẹ́ kírun ó máa ní láti kọrí sí ilẹ̀ lárúbáwá olúwa tí ayé ẹ wá bàjẹ́ débẹ̀ ayé ẹ bàjẹ́ débi pé o ò ṣe wá lè dánú rò ara ìwé ló wá ń ronú fún ẹ tọkọ láti ilẹ̀ lárúbáwá òmùgọ̀ tẹ bá ṣàfẹ́ wá àwọn tí ibi tí àgọ́ ti bẹ̀rẹ̀ àti ibi tí àgọ́ pín sí ọ̀dọ̀ àwọn mùsùlùmí ni torí pé ọpọlọ wọn ti kó sínú kàbá ó nira fún wọn láti ronú ọlọ́run ń ṣàbòsí ọlọ́run ò kí ń ṣàbòsí ẹ̀kan ya ọmọ ẹrú kalẹ̀ ẹ kí n kọrin òṣùpá kan bóyá tí n bá tiẹ̀ tún kọrin òṣùpá yìí bóyá máa jẹ́ kọ́pọ̀lọ́ ẹ pé ẹ bá mi mú tiẹ̀ kí n kọrin òṣùpá yìí fún òṣùpá ní ọlọ́run tó ṣe ti tòṣùpá o ṣóhun ló tún ṣe ti tòòrùn tó ràn ọlọ́run tó ṣe ti tòṣùpá o ṣóhun ló tún ṣe ti tòòrùn tó ràn ọlọ́run tó ṣe ti tòjò tó ń rọ̀ ṣóhun ló tún ṣe ti tìrì tí ń sẹ̀ o ọlọ́run tó ṣe ti tòṣùpá o ṣóhun ló tún ṣe ti tòòrùn tó ràn ọlọ́run tó ṣe tọdún tí ọdún dún ṣóhun ló tún ṣe tóṣù ń pèlè o kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún o ẹni sọ pé tóun kò tó lóòkù o ọlọ́run tó ṣe ti tòṣùpá o ṣóhun ló tún ṣe ti tòòrùn tó ràn kò sẹ́ni tọ́lọ́run ò ṣe fún ẹ̀yin ọmọ akótilétà ìyọ̀yìn òmùgọ̀ ẹ̀yin ọmọ àlè àdàgbà má danú ó fi tọ̀dọ̀ tí ẹlẹ́ lọ ń ṣe nǹkan ní nǹkan ayé ẹ ti bàjẹ́ ni ó ń gbáyé aláyé ni ó bọ́ aṣọ ọrùn ẹ ó wọ aṣọ míì sọ́rùn aṣọ ẹni ẹlẹ́ni ó ń identify ara ẹ as an Arab man wọ́n fẹ́ gbalẹ̀ ẹni wọ́n fẹ́ pa ẹni ọmọ àlè akótilétà òkúta pọ̀ rẹpẹtẹ òkúta wà lólúmọ náà tó bá dé lọ sólúmọ kan wá òkúta kan paint ẹ ní black kó máa kíìsì ẹ kó dẹ̀ máa gbé síwájú ẹ tó bá fẹ́ kírun kó máa forí balẹ̀ fún o lè kọ́ ilé fọ́kànnà kan kó kàn gbókúta kan kó gbé sí kó wá sí gidi ọlọ́wọ́sùn méjì kan kó gbé sínú ilé yẹn kó dẹ̀ máa kírun at least wàá mọ̀ pé nǹkan tó ń ṣe yìí ó ń ṣe lórí ilẹ̀ àlá ilẹ̀ ló wà kò ń ṣe àlá ilẹ̀ lárúbáwá àwọn ọmọ àlè akótilétà ọmọ ẹrú ọ̀n lè dánú rò níbi tójú ládé ní 2026 2030 ò ní pẹ́ dé mo sọ fún yín sẹ́ vision 2030 ojú yẹn á ti là dáadáa ẹ̀yin àfẹ́ by 2029 wọ́n ẹ ti máa ṣẹ̀sìn wọ́n á ti máa faṣọ yamọ́ yín lọ́rùn aṣọ yẹn á ti pọ́n kátó ẹ̀rí rí pé tó wá máa di ẹ̀ẹ́kìn òkìlá 2027 tó wá máa di 2027 àwọn àfáà kan máa jáde pé èmi ò kí ń ṣe mùsùlùmí mọ́ oníṣègùn ni mí o torí pé normally kò ságbára kan nù Quran kò sí nǹkan kan nù Allah òfegè ni irọ́ lásán ni so ìṣẹ̀ṣe náà lẹ sásá bẹ́ẹ̀ ewé àtegbò lẹ́ ń lò ẹ wá jáde fúnra yín bẹ́ẹ̀ èmi ò ṣe ẹ lọ wo àwọn tó máa ń polówó oògùn kinní kan aromọlóògùn àwọn alájì kinní kan àfáà kinní kan lẹ́ máa bá ń bẹ̀ torí bá Allah ò lè ṣe nǹkan kan iṣẹ́ tiwa náà lọ fi ń ṣiṣẹ́ yẹn tó bá máa 2027 ẹ máa jáde àwọn àfáà ẹjọ́ ẹ̀yìn èèyàn mi ò ń ṣàfáà mọ́ o oníṣègùn ni mí o fúnra yín lẹ máa confess Allah ò lè ṣe nǹkan Allah ò lágbára náà ìyà tó máa jẹ yín. ìgbà ẹnu sọ̀njà àwọn tó ń kó sọnù náà ló máa kó sọnù. ẹwọ ẹrú Allah tó ti sọnù. ẹ̀yin èèyàn mi ẹwọ ẹrú ẹ má bínú ancestor onímọ̀ ń kọ́ àwọn èèyàn sọnù àwọn èèyàn ń lo sẹ́ǹsì wọn ni àwọn èèyàn ti ń lo brain ni àwọn èèyàn ti lè dánú rò ìjọ́ tó o bá ti lè dánú rò ó máa kúrò lóko ẹrú
ìwọ sì jẹ́ ẹrú Allah lẹ́ni torí pé Muhammadu àwọn ọmọ lárúbáwá náà sì ń bẹ ẹ lo ọpọlọ ẹ. Ọpọlọ àwọn mùsùlùmí yẹn orí wọn kọ́ ló wà o, ọpọlọ wọn ibi bàráàdì wọn ló wà torí 72 virgin. Gbogbo nǹkan tó ń rò bó ṣe fẹ́ ṣàmà máa bá obìnrin sùn, bóyá máa bá ọmọ ilé kéwú sùn, bóyá máa bá 72 virgin sùn náà ń rò. Ìjọ tí ọpọlọ ẹ bá ti kúrò ní bàráàdì ẹ tó ti bọ́ sínú ibi tó yẹ kó wà gangan, wà wá lè ronú pé ẹ wà ọmọ Yorùbá ni dúdú ni mí, ṣé bẹ́ẹ̀ náà ni Ọlọ́run wá kó ìra dúdú ni ó wá fẹ́ rán òjíṣẹ́ sáwọn èèyàn, kò wá lè rán òjíṣẹ́ tó jẹ́ dúdú sí mi. Ṣé bẹ́ẹ̀ náà ni mo wá ń sọ èdè Yorùbá, máa fẹ́ sin Ọlọ́run yẹn tẹ́ ń sọ yẹn, máa wá ṣẹ̀ wá lọ kọ́ èdè Lárúbáwá, máa ṣẹ̀ wá fẹ́ forí balẹ̀, mo fẹ́ máa ṣe exercise, máa ṣẹ̀ wá fèsì ilẹ̀ Lárúbáwá. Ìjọ yẹn lọpọlọ yín máa tó ṣiṣẹ́. For now gbogbo ẹ̀yin mùsùlùmí yẹn ọpọlọ yín ẹ ò ní, ó ti yòrò. Àmọ́ by the time tó bá máa yá, àwọn èèyàn máa bá yín fi question àti beating, wọ́n fi reset brain yín. Ìwọ òmùgọ̀ yìí, Allah tí ò jámọ́ kankan, Allah èrè lásán. Allah dàbí slippers ni. Slippers ẹ mọ̀ lẹ́yìn slippers gan wúlò náà. Ìtọ́ kì í balẹ̀ kó padà sẹ́nu. Allah dàbí itọ́ ni. Allah ó dàbí itọ́, kò wúlò, kò lè ṣe nǹkan kan, kò lè fún wàrà, àmọ́ lè dá wàrà nù. Ẹ wọnú Quran náà. Iṣẹ́ kúlẹ̀ Allah ló máa ń gbé àwọn èèyàn, ẹ lọ pa wọ́n, ẹ gé wọn lọ́wọ́. Ibo ló wà nínú Quran tá Allah sọ pé ẹ tún ayé ṣe. Ibi tán bá wá bá yín o, ẹ tẹ́ lọ sọ pé kán ṣe Islam tán náà wọn ò ṣe, ẹ fi wọ́n lẹ̀, ẹ tún ayé wọn ṣe. Ẹ má bá wọn jẹ. Ṣé bá Allah sọ pé ó máa kó àwọn èèyàn sínú náà? Why ló tún sọ pé kán tún máa gbógun ti àwọn tí ó bá ṣẹ̀sìn yẹn? Leave them now. Ṣé wọ́n fẹ́ wọ náà ni? But because you guys cannot think, you have been enslaved mentally. Oko ẹrú lẹ́wà, oko ẹrú tán bá di ọpọlọ yẹn, ó le jù kán kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ síyàn lọ́wọ́ lọ. Torí ẹ̀ lẹ́ ṣe lè mọ̀ pé inú oko ẹrú lẹ́wà. Ẹ̀yin òmùgọ̀ akótilétà, jẹ́ padà lọ sí kẹ́ ṣa òkúta léyìn, kẹ́ kùn black láàrín òkúta lẹ́fẹ́ sìn àwọn apọ̀dà. Ẹgbẹ́ òun sókè yàrá mọ́ àwọn kọ́.